Please, I'm so happy for because I've been lamenting. I've been saying this for the past 17 years as a veteran blogger that people, the international world, should help Nigeria. But now I can see the end of the corrupt Nigeria. Don't mind anybody. Don't surrender. No retreat, no surrender, because they can never change. Even you are Trump, let me gossip this thing for you. You see those terrorists that are terrorizing people in Nigeria, they've been releasing videos that they are ready, they don't have anything. America, come and steal all the gold. Please come and steal all the natural resources. It's not even useful for us. It's only for the politician family and the kings. Take everything away. And when you finish with Nigeria, can you help us invite the British, the Britain to come and preside over Nigeria? They gave us the independence in 1960. We don't need it again. British should come and retrieve the independence and start ruling us. It's better for the Nigeria to be under a slavery than living in the darkness. Imagine Trump. Nigeria doesn't have a license. Since in this civilized world, all what it does is just to transport money. Because of this, they vandalized my buildings, they stabbed me, they took me to the court, they assaulted me physically in the court. Thank God. I will keep reminding you if you are not coming. I will keep reminding you. Our market, Tinubu government. Esabod, if you come to Nigeria, we're going to kill you. And you. God has fought my battle. My voice is heard. Nigeria must be delivered from the bondage of these corrupt politicians. Or if you can't give the government back to British, give it back to the military. Though Nigerians need to be taught a lesson. Because they are stubborn goats. Nigeria needs to you need to come and reset their brain. You are welcome. Tinubu, don't tell me you are hiding. Please, any country should not allow the politician to travel out. Please barricade your airports. Don't allow any politician or anyone with a diplomatic passport to travel out of Nigeria. It's my turn now. It's me that you'll be threatening. You'll be threatening me, a veteran blogger. You'll be threatening me. I will kill you. If you come to Nigeria, we now. I think we got to sing. Káwọn òyìnbó wá kó Nàìjíríà lẹ́rú torí àwọn Nàìjíríà sì gan corruption tí wọ́n gan tó di ti gọ́ọ̀mẹ̀ntì lọ. Kìíní kan wọ́n bọ̀ wá fún ẹ̀yin gan ní ìdí kan fi bọ́ọ̀bù pa yín. Jẹ́ mo ti sọ pé 90% of Nigeria must Fulani must buy you so that 30% brain will be reset. Mi sọ fún yín pé 70% yín tọ́lọ̀ mi ò ti ṣe. Tí wọ́n bá ti mú Ṣọlá pé kọ́ ló wà ní passport ẹ̀. Tí wọ́n bá ti mú àwọn olóṣèlú náà nìkan máa mú citizen. Ètò ẹ̀jẹ̀ pé aráàlú gan ẹwọ́ sísẹ̀. Aráàlú gan ẹ̀yin gan wọ́ sí. Bọ́nrán yín níṣẹ́ ẹ̀gún jẹ ní. Bọ́n ní ká ẹ pé bíríkìlà wà ẹ ti lọ pé kó jọ́ bú owó lẹ́yìn tó máa ti fún yín ló pẹ́ fẹ́ràn yín iṣẹ́. Gbogbo yín nìkan kó jókòó dé tètè fáìn wéè. Ìyẹn bẹ́ẹ̀ Ọlọ́run ṣe ìwọ náà justice for Mohbad. Àsìkò tá a bá rí káwá gbogbo yín náà nìyẹn jókòó dé ọmọ ọba. Lọ́wọ́ tó wà yẹ́ ọmọ Nàìjíríà ní pìchì kankan nù yín. Láti yọdún mo ti ń jà fún promises torí tí wọ́n ní mo dẹni tí wọ́n gbé mi lọ Nàìjíríà mo tún bú wọn nígbà tí mo dé torí pé mo fẹ́ kí Nàìjíríà kan di àjọ yóò àtàjọṣẹ́kù olórí burúkú ìyá iye òfò iye olóbó pàǹpà olóbó gorodomu olóbó oṣù kọ́kọ́ lẹ́lẹ́mọ̀ wí wọ́n pẹ́ kan tó pa gbogbo yẹn pátá kan pa pastors kan pa everybody but àdúrà kan tí mo kàn lè fi ran ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà Nàìjíríà àti ẹ̀yin onínúure tẹ́ẹ̀dẹ́gbì àbò Ọlọ́run kó máa balẹ̀ yín o àbò wọ́n ti ń sáì kíní yẹn o ìtọ́wádùn mi dù Jámánì amòye owó tí Jonathan kó lọ fún yín pé kẹ́ bá wọn ṣe ná amòye tí Buhari fún yín sẹ́yìn ló jẹ́ kẹ́kọ́ sọ pé ti bọ́dà yín pa fún Nàìjíríà ẹni tí mo kà fún yín mà ó mi ìjáde mọ́ lálẹ́ ókè máa pọ́sẹ̀ lórí wọ́ọ̀lù mi kẹ́ lọ́kà kò jẹ́ pé máa ṣe líǹkì yẹn Finland náà ti close bọ́dà wọn o France náà náà fẹ́ close bọ́dà wọn wọ́n yà mọ́yìn tẹ́ wà nínú ilé àwọn island yà ń deport yín àtàrí wọ́n ṣayé deport yín pé kẹ́ lọ bá wọn lọ ebi òpìtì citizen ìbẹ́yìn lẹ́ ń gbé àwọn ọlọ́mọ tẹ́ fi ń ṣògùn owó ìbẹ́yìn àfàlẹ̀ ń gbé orí èèyàn tẹ́ fi ń ṣògùn owó àníkàn pa gbogbo yín mo ti ń sọ ti pé 70% of Nigeria gbọ́dọ̀ Fúlàní gbọ́dọ̀ pa yín ẹ pé mi mọ̀ tí mo ń sọ ni ọmọ kékeré yín ó corrupt àgbàlagbà yín ó corrupt olóṣèlú corrupt gbogbo yín lẹ corrupt pátápátá bọ́n ràn yín lọ́wọ́ lórí Facebook ìbílẹ̀ máa fi sọ fún yín bọ́n ní kẹ́ bá wọn lọ́ra gan Nàìjíríà àwọn ń bọ̀ kẹ́ bá wọn kọ́lé ẹ̀ ti pa wọn láti airport pé kán jí wọn gbé gbogbo yín pátápátá ni Jésù ti fẹ́ gbàkóso Nàìjíríà ni ẹ̀tẹ̀wẹ̀ ẹ̀já kábàdúrà. àbá wa ìyàwó ni àbá wa ilẹ̀ ti mọ́ lóró yín lọ́wọ́ sí ní ilẹ̀ ti rọ olóró yín ẹ̀yin àbá Ìlọrin tẹ́ ń gbé ṣùkú sórí gbogbo ẹni tó bá ti ní àmì dúdú wájú orí Amẹ́ríkà ẹ bá wa pa wọ́n o gbogbo ẹni tó bá ń ru ṣùkú kiri àwọn àfá àwọn mùsùlùmí Nàìjíríà wọ́n sọra wọn di Boko Haram wọn mama threatening Christian kiri ṣèyíkì ìmáàmù gbogbo yín o ìfẹ́ àfẹ́wé gbogbo yín ẹ ti ń ṣe tipẹ́tipẹ́ Muhammed yín tó bá ní wípé
kẹ́ ẹ mọ́ pààyàn ẹ fi hàn wá nínú Kùránì yín ọmọ wípé à ń jàjà jihad ni lẹ́yìn orí èèyàn lẹ́ni bísímìlá yìí pa tó máa jiyàn gbé nínú igbó tó máa fẹ́ pa wọ́n wá ní bísímìlá yìí pa bísímìlá true bísímìlá true ti dé báyìí Yàyà Gàmbàrí ń bá wọn lọ jáde ẹni yóò mọ̀ júwe gbogbo lé gbogbo èèyàn yóò mọ̀ fún yín lọ update mo sọ pé mi ẹ bá rò pé mò ń rí tó ń lọ mọ́ lórí social media lórí Facebook especially mi ò rí ẹ̀yìn ní fracas ẹ̀kan tó bá win tẹ́ ẹ bá wọrí ẹ mọ̀ yẹ news tí mo post lórí Instagram lánàá over 20 ẹ lọ wo Twitter mi over 20 tí ó yẹ yín èmi ò rí kankan nù yín mo máa fún yín tẹ́ bá fẹ́ rí update ẹ lọ sí Esabod official lórí Instagram mi èyí tó ní 1.6 million followers yẹn ẹ lọ wo àwọn update burúkú tó pọ̀ ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ń lo ebo tẹ́ ẹ sì ń ṣe rìgì mọ́ tẹ́yìn náà ń pààyàn tẹ́yìn sponsor terrorism jihad yín kó tí yín kọ́ lọ́n tí yín kẹ́ lọ Nàìjíríà lásìkò yìí kẹ́ lọ parẹ́ o àní gbogbo mọ́ṣáláṣí ẹ wo gbogbo àwọn mínísítà tí ń bẹ ní London pátá tó ń bẹ ní Dublin tó ń bẹ lamẹ́ríkà Muslim ló kún bẹ́ẹ̀ ìrẹ́pọ̀ sí wa we have so many Muslims that are ministers in Ireland UK America they don't fight each other we all live in harmony it's only Nigeria to be clean ready to be cleaned you see now who won the game bó ti mọ̀ pé Tinubu ò ní pẹ́tẹ́ tí ẹ bá ní mẹ́tò wo sóòrùn jókòó tó máa lè pákó mo ní mo lálà pé wọ́n pa àwọn èèyàn gan aláyè mo ya sáré mo kàn mẹ́nu kúrò mbẹ̀ tí nígbà mi èèyàn sọ pàlà gọ̀ Tinubu China olórí ibú ẹ̀yin China ẹni òfò tí wọ́n ti fi Nàìjíríà rọ̀ tí wọ́n fi dúró fún yín wá ń kún kiri olórí ibú ni ẹ̀yin lẹ́jẹ̀ tó pọ̀ jù nínú ìyá yín bí àlù yín ni Nàìjíríà má tọ́jú ẹ̀ tí ń fi China jọba Nàìjíríà táwọn Haúsá fi China joyè ní Nàìjíríà gbogbo yín pátápátá China ṣínkó ẹkẹrù yé ẹ lọ ẹ ti jẹ gbèsè gbogbo owó tẹ ẹ ná Nàìjíríà gbogbo máa parun ẹ ní rí nǹkan kan mú relé ìdẹni ìwọ tó ń pè ní MTN láti South Africa tó ń fi dátà sí tó fi ń gbá ọmọ Nàìjíríà iná dé o gbogbo ẹ máa parun lójú ẹ̀mí gbogbo yẹn pátápátá gbogbo ẹ gbọ́dọ̀ parun ni má ti ẹ kọ́kọ́ júwe ọ̀dọ̀ Yàyà Gàmbàrí fún wọn mo ti lísì àwọn kan lẹ o Yàyà Gàmbàrí àti lísì wọn máa papọ̀ lẹ́ẹ̀kan náà ó kú bí tẹ́ ẹ sá lọ alátìtì géètì àgbà rẹfújì àgbà ìsà ló ń ṣe kàmọ gbogbo olóyìnbó àwọn tí láwọn ò fẹ́ yín Kẹ́ńyà lóhun ò fẹ́ yín Ìlọrin láti bẹ̀rẹ̀ tó ti ẹ̀rí Làbíbù Lágbàjì ẹlẹ́ni gàtàgàtà níyà kí rẹ kó sá lọ London o kó lọ sábà ṣúgà mọ́mí ẹ ìyá àbúrò ti jẹ́ padà tó ń fẹ́ má yẹ kí rẹ kó sá wá o gbọ́dọ̀ jẹ́ ojọ́jọ́ gbọ́dọ̀ dúró kó jìjà jì á pẹ̀lẹ́rú ayé tó gbé sórí pẹ̀lú oṣù kàwé tó gbé sórí ọmọ kékeré fọ̀dámà 38-50 irun rẹ̀ rù kiri lẹ́yìn bá kóbó ní máa ń fóògùn fara ìlú èbó kí ayé yín ti bàjẹ́ ayé gbogbo yín ti bàjẹ́ we don't want Boko Haram in Nigeria again the end of the game please rescue the Christians the Americans the warriors the military that are ready to rescue Nigeria follow my Instagram Esabod official the one with 1.6 million followers. You will see all the updates. I'm just a blogger that I repost current news. Or you follow my s.com at Esabod official, my YouTube at Esabod official, my TikTok on Esabod official. May the grace of the Lord be with the suffer souls, and then may God put to rest those that have been slaughtered and killed because of their religion in Nigeria. May their soul rest in peace. And you tell them one better and those that are not, because when we are talking of the government, if at all America wants to seize the government, they should seize the king. Even citizens must go. No exception for the citizen. Citizens are more corrupt than the government and the kings. So just carry every one of them. But God will save the innocent soul. God will save your soul. The innocent one, okay? That's the only prayer. But if Nigeria is not playing, Nigeria cannot be good. It's like like Israel against Egypt when Moses went to the land of Egypt, because God saw how they are suffering people, and God intervened and sent Moses. So allow the America to come and clean Nigeria. Nigeria are too big to be corrected. So I'm just surprised when I'm seeing Nigeria bringing out all the war instruments. You are bringing out that you have a helicopter for war, you have this for war. So you have them. And Boko Haram terrorists are kidnapping and killing people. Why don't you use all those gadgets for people in Sambasia forest? Why can't you use it for them in Boko Haram? Please, no retreat, no surrender. And the international world, don't allow any politician to escape. Cancel all diplomatic passports. Please, I'm begging. Esabod is begging. Cancel.
They must all suffer for the sins they have committed in Nigeria. They suffered people a lot. Imagine the richest, the largest African country with no free education, no free medical supply, nothing, no light, 24 hours. So people are even dying from the generator fumes. Kilo de Ghana. And all those Trump, don't forget all those that beg for money on social media, the lazy one, clear them. Clear all those beggars. I have 3 children. The father is died. You can't free. Clear them. That's an opportunity in Nigeria. They are just taking a chance of everybody. They have money. They are just beggars. Me and Trump will fight this battle together. Ireland is coming to fight. See, UK not sitting if when he left Africa. You cannot page me. So the way ni Sherry Meta o kanra gan. O kanra buruku kò fẹ́ kàn gbé x.com wá sórí kíní wá bí kíní. Ma ṣe sí orí crypto, ma share sórí page mi. Kẹ́ lè mọ̀ bó ṣe ń lọ. Àjọ jagun ni. Mo dẹ̀ adúpẹ́ gbogbo àwọn ambassador mi gbọ́n ní way to travel out. Salala ni sadin, salala le sala àwọn wèrè. Ṣé pé ẹnìkan nínú àwọn ìmáàmù Saudi Arabia ẹ lọ wo lórí Instagram mi ó sọ̀rọ̀ náà. Ó lẹ́sìn mùsùlùmí. Ó ní kò gbà pé kán tẹ́jẹ̀ yẹn sílẹ̀. Ó ní kò gbà pé kán tẹ́jẹ̀ yẹn sílẹ̀. Ẹ lọ wo Arab yẹn ó sọ̀rọ̀ náà. Ẹ mọ̀ pé Saudi tẹ́ ń lọ yẹn gan wọ́n á jọ ogun wá pa yín. Ẹ máa ń sọ wọ́n fẹ́ wá jáyìn lólè ní o wọ́n fẹ́ wá jáyìn lólè ní o ṣé ẹ̀ ti gara yín gan lólè. Gbàtẹ́tẹ̀ ẹ jẹ́ pé wọ́n fẹ́ kó ìlì yín wọ́n fẹ́ kó góòdì yín ẹ̀yin aráàlú náà ò lè lẹ́yìn náà jí transformer náà ìbẹ́ yìí lè gbé transformer lọ ládùúgbò. Aláwọ̀ Amẹ́ríkà láti wá jí nǹkan ẹ̀yọkọ̀ ìbẹ́ yìí náà jí ẹ̀ńtú transformer páànù tó fi ṣe àní títì tó fi di mákẹ́yẹ̀ ìbẹ́ yọ ẹ lọ fi ṣe aluminium. Kì í ṣe wọ́n kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì kan nìkan ló ń kó kíní yín ló ń jí èyí náà ń jalè tó máa gbé transformer mẹ́jọ kejì wọn ní bá wọn lẹ́ẹ̀ títú ẹ̀ ti sá lọ póòlù náà ti tú àní gbogbo ilẹ̀ máa bógun lọ. Ọ̀rọ̀ ọmọdé ń sọ kí láti bí ọdún méje mo ní kí Fúlàní pa 70% of Nigeria kí 30% káwa ní new Nigeria ó ṣe àbí òṣè. Àwọn ẹ̀kún nílò má dàbí lómi mama BBI mama BTV Amẹ́ríkà bá dé máa wá jí natural resources bẹ́yìn náà ń jalè àyẹ́yìn náà ò jalè ní iṣẹ́ ìgbé transformer ni àwọn tẹ́ ń gbé ẹran ọjà ẹ̀yìn tẹ́ ń jẹ ẹran tó fẹ́ fi ṣe tutù tó ń gbé sílé Ifá àtòkùn àtẹnu wọn ní rí mọ́ nídìí èṣù ẹ̀yìn olùsì Ìlọrin yẹn ó yẹ kó ń tè pẹ̀lú wọn bẹ̀rẹ̀. Àbúrò mi Saheed Shittu ó jẹ́ lọ fárun gbẹ̀n tó mú sọ fún yín o ní ráyè ṣe jáná bímọ o ẹ̀yìn ẹ̀fẹ́ ẹlẹ́bọ ẹ̀yìn àfẹ́ yínyìn ìjáwèrè ní ọmọjà akẹ́wùgbà góòdì nìkan ní ó survive tó ló sọ̀rọ̀ tó dáa mo lóòdù sórí kínní ni Lord Akim the truth is Islam is a religion of peace. Akim ní sọ yìí bàbá olóyè ni o Lord Akim wọ́n ti lọ lé báyìí but the fanatics among them gbogbo wọn ni fanatics ìbẹ̀rẹ̀ àwọn ti orí ok ká bá wọn sọ pé àwọn tó rí Facebook kọ́ ṣé wọ́n ṣe Boko Haram wọ́n àwọn Saheed Shittu ṣé wọ́n Boko Haram ọjà yá ni ṣé wọ́n ṣe Boko Haram they said they suspended Tinubu ta ló tó suspend tweet news kan wọlé ní ìsìn ìdẹ́fi fóònù kejì wọ́n ń gbà láti gà wọ́n ní Tinubu tún suspend ọ̀rọ̀ suspension lélẹ̀ ó jẹ́ ṣégi ìyà so ẹ ní nǹkan ìjà láti jọ ilẹ̀ ń fìyà jẹ Nàìjíríà so ẹ ní nǹkan ìjà láti jọ yìí ẹ wá ní we are prepare ṣé ẹ rò pé olókùn aṣọ ọ̀dà yọ̀ ọ́n àwọn tó ń bọ̀ ní pé àgbétí là ń gbọ́ àwọn tó pẹ́ gbogbo yín pátá àti Gani Adams gbogbo yín lẹ̀ lọ gbogbo ẹ̀yin jagunjagun Muslim orí kìíní ẹ yàtọ̀ sí Boko Haram terrorist ní ìjọ ìlọrí kí pásọ Táíwò kò máa bá pásọ Gabriel ìjà tí wọ́n ń ṣe láwọn wọn ìjà ni ìjọ ìlọrí olùṣọ́àgùtàn sẹ̀lẹ̀ kó kọrí sí olùṣọ́àgùtàn lórí Facebook ìyà all terrorists gbogbo yín lẹ̀ lọ Saheed Shittu mo sì fẹ́ràn o lọ fárún gbẹ̀n o kò dẹ̀ inú orí ẹ̀ tó rí pé olóyìn ẹ̀dọ̀ tàfà wá wíìgì obìnrin kó máa dé ètò mo sọ fún mo fẹ́ràn o mo fẹ́ràn o náà ṣe Irish ni wà sá padà wà tètè sá padà tó bá sì ti ń bọ̀ bóyá kó mú Lizzy là ní kó fi ṣe wáìfù torí Lizzy ò níwò tí ó fi jáde ọmọ yẹn dẹ̀ dàbùjá ó dẹ̀ ogun dẹ̀ dé ṣé Gumi ti ń dènà ìpín wọn mọ̀ ń pẹ́ Gumi ló máa kọ́kọ́ lọ nà of course wọn àti bàbá tó sanra yẹn kí lórúkọ ẹ̀ gbogbo sórí Instagram Sheriff àbí kí ló ń jẹ́ gẹ́gẹ́ fọ́n mú. ṣe pé ara mi ò gbé ewé àti egbò ní má orúkọ yẹn ti pọ̀jù lánàá nínú àwọn páàkì kan tí mo jì. iṣẹ́ rí Yahya Gambari tí màmá táṣìírí ẹ̀ àwọn èèyàn sẹ́ni rìsíìtì kan fọ́wọ́n náà ní bọ̀bọ̀ yẹn ó gbá àwọn yẹn pẹ̀lú àgbo gan ó gbá wọn pẹ̀lú àgbo gan tí wọ́n máa pe ìwé àbáláyé ó gbá àwọn yẹn gan tó sẹ́ndì rìsíìtì ìkan tẹ̀ sẹ́ndì conversation wọn bí o ṣe gbé fóònù tí yẹn fohùn lẹ́ẹ̀fún pé ó gbowó àgbo nǹkan kan báyìí gbogbo ló máa bógun lọ kí ni ò ní bógun lọ ìyẹn Akéwùgbà gold kò ní bógun lọ. Saheed náà mi ò mọ̀ o àwọn tẹ́tẹ́ ń jaga jihad àti àfẹ́ kí Saheed náà àfẹ́ kó lọ kó gérun gbẹ̀n
àmì dúdú tó wà wájú orí ẹ̀yẹn Saheed lọ fi ọ̀dà funfun kùn torí gbogbo wọn kọ́tà fi dá gbogbo yín mọ̀ Nàìjíríà nìyẹn ẹgbàgun lórí ilẹ̀ títí jẹ́ tó ń jà lórí Facebook afáàkàn ẹlẹ́bọ afáàkàn kìíní kan ẹ mọ̀ takora yín ṣọlọ́ ní kẹ́ẹ̀tì ẹ̀jà fóònù mo dẹ̀ ti ṣe sórí pé àwọn afáàkàn ẹlẹ́bọ tẹ́ ń dárúkọ yìí wọ́n á wo àlùjọ náà ju ẹ̀yìn tẹ́ pariwo wọn lọ bí ṣe tẹ́yìn bá ti ṣẹbọ́ mi pé ó ń lọ́nu náà ni láti sọ pé ó lọ́nu náà that is their own callings kò kàn yín ẹ mọ̀ bára yín jà ẹ sọ ayé wá sọ muslim kan my husband Trump come over I've been broadcasting the act of terrorism in Nigeria. They vandalized my property. They stabbed me with a knife. I was attacked in the court. They charged me to the court and they beat me up using the nails, being bet up. Please, they bite me with their teeth. They knock my head. Thank you. Nigeria need to don't ignore. If you can take the natural resource, please, America, take it. Take it, Gary. It's not even useful for anybody. Take it. If you can capture the country, if you can. Obama, get off. It's one of Boko Haram. Yeah, Trump, if you want to be the president of Nigeria in combination with America, please come. Gumi is the middle man between government and the terrorists. The Saudi Arabia banned him from entering their state. It is so sad for the DSF blind there. No, they are paying them. Who owns the Boko Haram? Are you not reading? Their government, sponsored by external worlds. America now stood up. Enough of this. One lady spoke. I posted it on my Instagram. The guy said the killing of Muslims has started since she was in primary school. And the woman that is talking is around for over 40. This terrorizing is being who are sponsoring. You are killing your own blood, your own citizen. Very callous people. Hey, Paratamo. The same Nigeria. Muslim must go. Muslim must go. So my husband Trump, if you need the list of the terrorists on Facebook, I know them. I will give you their names as well. Headed by Labib Lagbaji. Headed by Labib Lagbaji. Thank you very much. If anybody talk against Nigeria that the killing is too much, they will say they kill them. My husband Tinubu. Not Trump. Mo fẹ́ wí Ọlọ́run jẹ́ kó jọ bá mi bàbá gọ́ọ̀sì mi bàbá Tọ́lé. Bàbá Tọ́lé. Please, wọ́n ti ń pass ìwé yẹn bills yẹn and imagine Tinubu and then nobody can invade your country without your permission. Orí yín ó pé ìtẹ́ ẹ bá fẹ́ lọ mo fẹ́ lọ jà lílu kejì ṣé máa gba permission kí wọ́n bẹ̀. Àbí màmú lọ kálá tí òkú fẹ́ mọ́nú ilé mo gba permission tó wọnú ilé ẹ̀ lọ. Àbọ̀dẹ́ ilé mi. Ṣé bá rí kéde ń bẹ lórí kinní ni? Àbí Russia gba permission kó tó lọ invade àwọn ìlú tó ń bá jà lọ́wọ́. Àbọ̀dẹ́ ilé ni. Wọ́n lọ ṣé orí atẹ́gùn ṣé géètì wá immigration bẹ nínú atẹ́gùn ni. Nígbà bẹ̀rẹ̀ sí ń du mísù fún yín. Mo gbọ́ tẹ́tí halẹ̀ yìí pé ẹ ní nuclear power, nuclear energy, ẹ ní nuclear water. Wèrè nìyí o. Ṣé Auto Bola wọ́n deport ẹni ó ní màmá Uwe wọ́n ti deport Bola ó dẹ̀ ti wà frustrated ọba Uwe rescue Auto Bola now because she can't leave Nigeria kò lè lé irọ́ bó ti ẹ̀ títí ẹ̀ tó sùn bó bá ní ó tó gbọ́ mẹ́ta mo dẹ̀ lọ́ọ́ bèrè ẹ o ọmọ náà kàn tẹ̀ wá lẹ́rùn ọ̀fẹ́ kínkínní lọ́dọ̀ mi má rí pé orí YouTube ló ti jáde báwo lórí YouTube ó ṣe ń pariwo bẹ́ẹ̀ wọ́n dáná mi alágbára Nàìjíríà dáná mi terrorists ti dé ní ìsìn. I can't wait for US Army to come to Nigeria. Yelaje courtroom show. It takes only the faithful person living both in Nigeria and abroad to support the motion by the America. Yelaje courtroom, you're a politician, but you didn't support them. Say, I can't wait for the US Army to come to Nigeria. Enough is enough. They will kidnapping. They are not kidnapping the politician children. No? If you are going to work, they will kidnap you. They will ask for ransom. And they will take the ransom and kill you at the same time. Akilode, Tinubu. APC needs to be watched out in that Nigeria. APC. I wanted to say go and visit Buhari. I forgot pé Buhari ti kú. Ó lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ Fulani. Ó ti pọ̀ jù. You know what they do now? When they kidnap people, they will even video them and post it on social media. Who gave that confidence to them? Àwọn tó bá kidnap kan tó kù sílẹ̀ ẹ̀dẹ́gbẹ̀dẹ̀ wọn lọ́wọ́, wọ́n tó ṣe fídíò. Àwọn Boko Haram yẹn. Wọ́n ṣe show wọn bójú wọn mọ́. Wọ́n gbé bọ̀dá ní. Wáyé olùsí nínú búkú Nàìjíríà ìgbàlódé tí wọ́n ń dẹ́tọ̀ fàfà nígbà fún Nigeria of Africa. Òfòlẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe pé Nigeria of Africa yẹn níbo? Demo blogging báwo ni jàre? Onílé ara lẹ̀ àgbà sí òfò ẹ̀wọ́ ní ilé anyhow. Gbogbo fídíò kan síbẹ̀ ẹni pé ibi tí wọ́n kọ́lé yẹn sí ipe power line ni. Ẹ̀yẹ̀ kọ́kọ́ lọ́wọ́ take plan wọn lọ́wọ́ kó tó approve bẹ̀ fún wọn ni. Ẹ má sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ tó pé lórí burúkú ló pọ̀ jù Nàìjíríà òpònú ló pọ̀ jù èyí ò lè kọ́ láì má ní paperwork. Wà ní survey plan amókọ́lé rí Nàìjíríà náà nífẹ̀ẹ́ road mo ṣe pò olùpépò yìí tán plan ni ṣé wọn mọ̀ pé power line ni
tó approve ẹ̀ ṣé wọ́n mọ̀ kì í ṣe lẹ́yìn ọkàn ló wà nínú estate yẹn o ṣé o gbé fídíò yẹn ẹ pa àwọn ilé pọ̀ mbẹ́ gan tó ti kọ́ tipẹ́tipẹ́ tí tún ṣe àwọn ilé ìsìn yìí o bíṣẹ́ kẹ̀mọ́ ṣé gọ́ọ̀mẹ̀ntì ò lọ supervise ibẹ̀ kó tó di wípé kíní ni ẹ wo gbogbo àwọn new estate Tinubu wá fẹ́ wá kábíyèsí ọlọ́run mi o kábíyèsí ọlọ́run ayọ̀ ọba tó funfun gbáyàwó àrí ìrọ̀ arámọ́júbà. ṣé mọ̀ pé ní tí Abacha fẹ́ ṣe oní Buhari fẹ́ ṣe ó fẹ́ wọlé lẹ́ẹ̀kejì láì dìbò olóṣèlú dàgbò convention àwọn opponent ẹ̀rù ìwádìí owó tó ń gbé fáwọn gọ́vnà kan join APC nígbà tí Abacha fẹ́ padà wá ọlọ́run fi kú pa Tinubu ọlọ́run ti padà lẹ́yìn Tinubu ọlọ́run padà lẹ́yìn bó ṣe rojú dídé dìbò mi torí Amẹ́ríkà ló máa yọ ẹ́ tàpátì kúkú wọn bá Amẹ́ríkà lérí ṣé ẹ rò pé ogun àwọn àgbẹ̀ kọ́yà wọn fẹ́ wá jà ni àbí ẹ rò pé ogun tó fẹ́ wá jà àgbèrò ni kún gbọ́wọ́ ṣé ogun àwọn kíni Oòduà yín eléyìn ṣàǹṣà káfíńtà yẹn ti ń jẹ náà tẹ́ pè ní Oòduà ẹlẹ́nu ṣàǹṣà tẹ́ fi jẹ kí tẹ́yìn ẹ̀rí ṣàǹṣà yìí ti ń jẹ Gani Adams abógun Gani Adams lẹ́pẹ́ lórí burúkú wọn dẹ̀ sọ ẹ̀kan máa yáwó Chinese ti ra gbogbo nǹkan Nàìjíríà tán pátá ẹni pé màtàn fẹ́ wá jagun Chinese ló kọ́kọ́ ń pè àwọn ni wọ́n kọ́kọ́ ń pariwo ẹ má dé Nàìjíríà àwọn olórí burúkú ẹni protect resources yẹn lórí burúkú ẹ̀yẹn ni òfò tẹ́jọ́ ojú bítíbítí bí owó kó kò ní dá fún gbogbo yín papọ̀ if any Chinese is in Nigeria clear everybody clear them better quality dey other countries you don't need to go to China go to Turkey gbogbo market strategy tó ń play yẹn China they are so greedy they dominated everywhere in Nigeria they bought everywhere in Nigeria and you are coming to say America should not come here na your country Chinese na your country due to your fraudulent you are the one helping them to transport money ẹ̀yin olórí burúkú olùsídéédé Ṣèyí don't let Ṣèyí come abroad o please Ṣèyí Tinubu you can't come abroad Davido you can come Davido you can buy like Davido Olamide Badu you can come D'banj I like D'banj you can come Portable is not coming o. It's better for Tinubu to call Portable to do Fanta river ritual for you. Babalawo, Portable ma bogun lọ. Portable lè travel out tomorrow. Wọ́n ti bá gbogbo pálí tiẹ̀ náà jẹ́. Wọ́n ti bá pálí. Wọ́n rò pé ìjà OPC ni. Bàbá mi láti. Wọ́n rò pé ìjà OPC ni. Àwọn olùṣe àwọn ẹni òfò, àwọn ẹni àdánù, ogun wa dé ní ìsinyìí. So ẹ̀yin kọ́lẹ̀ ń gbóúnjẹ lẹ fún àwọn Boko Haram. Ṣé o dùn Tinubu fọ́? Kò rí bó ṣe kò gbọ́ yí pé àbí tí ẹ̀jú òpè bó ṣe sọ pé wọ́n kidnap. China fẹ́ jìyà ni. China cannot stop Trump because they are acting within their foreign. Torí ìjà àwọn tó wà Nàìjíríà ni. Ṣé China jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ń dìde again tí America bá kọlù yín. Ẹ lọ bẹ̀ lọ́wọ́ Russia bó ṣe lágbára tó bá kọlù yín. Trump I love you. In your first tenure, they always say Esabod has a psychiatric like a Trump because you are not diplomatic, you are straightforward like me. Me, I don't. Lẹ́gẹ̀ is not traveling. Lẹ́gẹ̀ gan máa lọ. Ẹlẹ́nu ṣípòtì gbogbo ẹni sí yẹn ló máa. MC máa ti sáwá lóyìnbó. Bàbá MC ò tí ì padà sí Nàìjíríà o. Ó wò pé mélòó lẹ́sẹ̀ ẹ̀hún. Wọ́n ló ti kó nǹkan lẹ́dọ̀ tó sá lọ Amẹ́ríkà. Ẹni orí yóò dílé. Níìsí gbogbo àwọn alágbára ìjáwá ti ń sá jáde. Pẹ̀lẹ́ láti ó mà ṣe o láti kálò kó lọ́dọ̀ Fọlábí bá ti mú ẹ wá lóyìnbó godmother bá ti mú ẹ wá Lizzy òde nílé mọ́ọ̀lù ẹ ló ń sùn àkọ́gbọ̀ wáwù kókó blow look at what they did for Nnamdi Kanu. Everybody can pull out of the country at any time if the country is not favoring them. Ẹ kàn fi sí ìpamọ́ you put him in detention for over 3 years. See what you do so you don't want anybody to talk in Nigeria. If they want to pull out of Nigeria, let them pull out now. Who want to stay in Nigeria self? Who want to stay in Nigeria, corrupt country? Bloodshed country. Let me tell you, all over the world hates Nigeria. All over the world hate you. Because of the crime, corruption, terrorism. Tinubu must go. APC must go. Tinubu must go. Tamuregejiga. Olùkọ́ ní ráyè Ọlọ́run ní fún yín nísìnyí ẹ̀yin olùṣèdèdè ṣẹ́rí kìíní yẹn military Tinubu ti gbọ́ pé wọ́n kógun bọ̀ wá Nàìjíríà ẹ̀ bá àwọn military fẹ́ gbàjọba nígbà independent ó ti sú military meanwhile according to constitution military ò gbọdọ̀ gbàjọba mọ́ Nàìjíríà but they can't stand all this corruption again ẹgbẹ́ tí Tinubu dùn we fought the military
they want to take over the government from me. To ju military wọ́n dẹ̀ pa Amẹ́ríkà àwọn tó lórí burúkú ẹ̀yìn afá kan ń sọ àwọn Christian ló lọ fẹjọ́ yín sí Amẹ́ríkà táwọn ò bá fẹjọ́ yín sùn abolóṣì olórí burúkú ni yín ẹ̀yin mùsùlùmí ni ẹ̀ ń pa wọ́n ẹ̀ ń sin wọ́n lóòyè ẹ lọ wo fídíò kan lórí Instagram mi ayé ni wọ́n sin ẹni yẹn bishop wọ́n dẹ̀ gbé sínú kòtò wọ́n kàn gbá nǹkan mọ́ lórí rẹ̀ yòrò yẹpẹ̀lẹ̀ wọ́n dẹ̀ kọ Allahu Akbar sí wọ́n fẹ́ islamize Nàìjíríà lórí burúkú ẹ̀ wá lópin bíbélì 1 million because ó ti mọ tó ń bọ̀ náà ó dẹ̀ pẹ́ ti gbọ́ wípé ogun bọ̀ ẹ̀ ti sáré lọ ha bíbélì 1 million ní last month so that sáré lo damage control if you don't like Christian how can we give them Bible kò ní dá fún gbogbo yín ṣé ẹ ti pẹ́ sábà kọ́ ló ń ba Nàìjíríà jẹ́ ẹ sábà gbọ́dọ̀ ń ba Nàìjíríà jẹ́ ó ń ba Nàìjíríà ṣé ojú gbogbo àgbáyé rí nǹkan ìṣe ní ìsìn àbí wọn rí ẹ̀yin lórí burúkú rẹ̀ ebi ò lè gba Bible lọ́wọ́ yín sẹ́ torí ti poor masses ó rí pé torí poor masses mo di ẹni tí ò lè wọ Nàìjíríà mọ́ tó láwọn ni mò ń jà fún gbogbo bàtàn yín invite mi gan mo bú wọn ni nígbà tí mo padà gbogbo ilẹ̀ máa bá ogun lọ gbogbo àwọn ọwọ́ yẹn tẹ gbọdọ̀ kú must die for in the mighty name of Jesus. This is OɁDUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.